olófò tí bínú ológo ló máa gbà ó ló máa gbà ó. eléni ní ayé mi ló máa gbà ó ló máa gbà á. ló máa gbàdúrà ká máa ṣe rí bá ti ṣe gbàdúrà ká máa ṣe lówó láyé ló máa gbàdúrà ká máa ṣe kẹ́gbẹ́ láyé tó bá gbàdú ẹ̀ ọ̀bọ̀ lọ́hùn máa jẹ́ kó ṣe o àmì o. torí pé gbàgbé ló ṣe ẹni tí ó dúpẹ́ lórí àtúwọ̀n ìgbàgbé ló ṣe ẹni tí ó dúpẹ́ láláì mọ̀ pé àánú Ọlọ́run lórí mímọ̀ ṣe kọ́ ìkẹ́ Ọlọ́run ní máyà láì ìmúre kó lè gbà lékún ìgbàgbé ló ṣe ẹni tí ó dúpẹ́ láláì mọ̀ pé àánú Ọlọ́run lórí máyà láì ìmúre kó lè gbà lékún. olùgbà ẹni tí ò dúpẹ́ orí ẹgbẹ̀fà o ọkọ̀ ìtúndé bàbá Rihanna ọmọ ènìyàn tí ó dúpẹ́ orí ẹgbẹ̀fà o. mo sọ́rí ìfún ó fi di iná ìgbèjé ni o ọmọ yìí ni náà ń wí tọ́pẹ́ yìí ni náà ń wí kẹ́ni lè ṣe mí má lọ dàbí pé ju odòrí ànánú ṣóńgbọ́ gbogbo abáramọ́ọ́rẹ́ jẹ́ àyìn abáramọ́ọ́rẹ́ jẹ́ o ọ̀tá Ọlọ́run náà jẹ́ o tọ́lá ọlọ́pẹ́ lọ́lọ́run fẹ́ràn ìrọ̀lọ́ ọ̀pẹ́ kí tẹ́ ìgbàgbé ẹni tí ó dúpẹ́ láláì mọ̀ pé àánú Ọlọ́run lórí mímọ̀ ṣe kọ́ ìkẹ́ Ọlọ́run ní máyà láì mọ̀ọ́rẹ́ kó lè gbàlékún. ọmọ ẹlẹ́ta tó jẹ́ akíhùn kú kalẹ̀ o jojúmọ́ everyday ló máa ń pọ̀ àlẹ́ òyìn àmẹ́lọ́ tọpẹ́ à ó ṣe òkà tí ọ̀gá ojókòó sílé Olúwa dá mi láre èèyàn tọ̀gá Ajíbọ́lá Pasuma mi Alábí Olúwa dá mi láre ògbọ́n kankan tó bá ti gbórin Pasuma ó ti tán aláṣẹ Ògúnṣílẹ̀ Enterprises Nigeria Limited aláṣẹ Ògúnṣílẹ̀ hotel ló ṣeun ẹkú palẹ̀mọ́ 25 of December atúmọ̀ àṣìlẹ̀ tuntun aláṣẹ Ògúnṣílẹ̀ tọ́jú arógun sátọ́kọ̀ fún ìdí ìyá ọmọ dáadáa akọ́lá fọmọ olórin bàbá ọmọ yé wa ni mí gbogbo nǹkan tí mo bá ń ṣe màá lóye mi o oríjìnà àwọn ọmọ yé wa. ọ̀gá mi Alábí Pasuma Àjíbọ́lá o ìbá ìbára akátó tó ilé o ó ti pẹ́tẹ́ tí kó abọ́ tó pẹ́ o láti inú àdúgbò ní Múṣà. Tẹ́ẹ̀ tún fún wa lórí ẹ̀ńtẹ̀sán tó kúnná táwọn kan wá fi máa ṣọ́ọ̀rìtì títí wá gbé
ó tún lọ́dọ̀ ásáàdì tó pé pérépéré ẹ̀rọ yìí àmẹ́lọ̀ ó dúró tán ọpẹ́lọpẹ́ understanding Paso wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. ìyáláyà yín ọpẹ́lọpẹ́ understanding bọ̀bọ̀ wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. Déjà vu onísọ̀lọ́ rẹ̀ ó ti o. Alájí Àrẹ̀mú mo wá bí ṣe tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ o kò ní tọ́ mi Àrẹ̀mú my brother yóò ṣe déjà vu èyí olùgbà ìwọ́n náà wọ́n ní ẹjọ́ ń jayé náà ni ẹjọ́ ń ṣe gbogbo nǹkan náà ni o déjà vu àjọ láìkì kankan náà ní bàbá Bátúndé àjọ ṣọmọ náà ní ìyónú gbogbo àjọ ń jà ayé pọ̀ ní bàbá Tọ́pẹ́. Alájẹ́ aláwọ̀ máa lágàdé Kúnlé ìdójúkọ fújì máa ń dìbà o. Ó bàbá Mubarak o Dékúnlé máa ń dìbà kú kalẹ̀ ẹ̀ Alájí Àrẹ̀mú much appreciated mo appreciate ètò yá mẹ́lọ́bà àbọ̀gán Tọ́pẹ́. ọkọ̀ kúbúrà tó yí orí Tọ́pẹ́ Olúwafẹ́mi ọ̀gá wa alájẹ BFC ó sì kú kálẹ̀ yóò ṣe mọ́ déjà vu èèyàn yá mẹ́lọ́bà àbọ̀gán ọpẹ́lọpẹ́ understanding Paso wọ́n ti fẹ́ máa gbẹ̀gbẹ́ wọlé wọ́n ti fẹ́ máa ṣọ̀tẹ̀. tèmi náà pápá ò tí ń dàgbà ń ṣọmọdé ń lólòdì lágbo ilé orin àmọ̀wádé sábàlíngà bọ́mọdé kù ṣe bá gbọ́ ló máa dà ẹlẹ́gbẹ́ mo ní ń lólòdì lágbo ilé orin aliula ó ṣe déjà vu bọ́mọdé ń dára bóde àgbà dá lára gbàdá òun lólòdì lágbo ilé orin ó ṣe aṣíwájú aliula travel ó lè rà lábẹ́ àjùbọ́lá kí n má tẹríba ó lè rọ́ṣù pásá ìdí kí n má tẹríba ó lè rà lábẹ́ àjùbọ́lá kí n má tẹríba ó lè rọ́ṣù pásá ìdí kí n má tẹríba torí gbogbo bẹ́ẹ̀ láti gbà kọjá ọ̀gá mi lójúpa mi Sáìdì o. wàláì ọ̀gá mi làlàbí mi Pasuma. ẹ̀gbọ́n mi làwọn méjèèjì torí wọ́n jọ wà náà ni àti pé Fuji music tún ti wà di àtúnbí iyán ti dàtúnkù ọbẹ̀ ti dàtúnṣe o ọmọlé aláyọ̀ ẹ jẹ́ ká máa yọ̀ ní tiwa ọ̀rọ̀ di camp kò mà sí ohun tó jọ yẹn ẹ̀yin alárùnkà ẹ jẹ́ lọ mẹ́sánú yín ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. eré ni ọpẹ́ làwọn fi dúfọ́ ọlọ́run bàbá Bátúndé lórí orí entertainment olùgbà èèyàn yá mẹ́lọ́mà gbọ́gọ́dọ́gọ́ alẹ́ ni tí ó mọ̀ ẹni kó jáde wá wò wá ria entertainment services and logistics orúkọ iléeṣẹ́ wa nìyẹn bàbá Bátúndé ọkọ̀ tàyé tí wàá tó ń jẹ́ Túndé ọ̀gá tiwa ọ̀gá jẹ́jẹ́ boxer ọ̀gá playboy ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ ó sàmọ̀ bàbá kékeré yìí tí ó ṣe ti gbére olùgbà ìtọ́jú àṣìwò fàtà èèyàn ṣeun èèyàn jù ẹ lọ oní kékeré ní bàbá owó ṣé kékeré ẹ ṣó lè ríra lọ́jà ẹ̀rọ yá mẹ́rin wà bọ́ gbọ́dọ̀ ká ṣọ́bọ̀ ọmọ tó lùgbà ìwáṣíwò ṣọ́bọ̀ yìí ọ̀gá kó sílé ẹ̀kọ́ tọ́kọ́ náà sí ká bá gbogbo tọ́kọ́ oyè tó kára wó kó sílé
Pàṣẹ ló máa ń gbọ́ tó bá ń gbọ́ nǹkan mi ó fi ṣeré ni ó fi yẹn pa ni Pàṣẹ kankan ló ń gbọ́ ó kára o kó sílé olúwadá mi láre ìbọn àkàrà ẹ̀dẹ̀ yá jẹ́ ìjọ ló ṣe kó jẹ́ ìṣòfò sátani sólò ìṣòsìlì ó ṣe kó sílé mọ́ ọjọ́ lọ́tẹ̀ ètòdó ìṣọ́kẹ́ ó ní mo ti lérí mo máa kì í ẹ̀ gan kó sílé mo ti lérí mo máa kì í ẹ̀ gan kó sílé. ìyànjú bọ́lá mi ọ̀gá wa kó sílé mo ti lérí mo máa kì í ẹ̀ gan kó sílé. eléyìí ọmọ kò lórí méjì tó ń gbọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ tó bá ń gbọ́ ọ̀kan mi ò ń fi yẹn pa ni àṣàrò nìyẹn èèyàn tí bọ́lá bá a tún bàbá Túndé ṣùgbọ́n ṣá wọ́n ti gé tì mí lọ wọ́n ti gé tì mí lọ. wọ́n ti gé tì mí lọ wọ́n ti gé tì mí lọ ọmọ ń gbọ́ nǹkan kan mọ́ ọ̀rọ̀ owó ló bá mi o ọ̀rọ̀ tí ó bá yọ owó ẹ jọ ẹ má gbé dọ́dọ̀ mi o torí wọ́n ti gé tí mi lọ. ó ṣe nínú dùn ní báwọn fọmọ ayé ọmọ dáadáa. ogun akéèké tún kàn fún jẹ bàbá yìí sọ́ra. babalájí ọ̀gá ńlá o àbúrò tọ́pẹ́ náà ti kà bá gbogbo Puff Boy Ṣàngó irúmọlẹ̀ nínú wa ó máa ṣe láti di yóò ṣe Ṣàngó àǹfààní láfíìmì yàgbé kú kalẹ̀ o ẹ̀pọ̀ tọ́pẹ́ náà ti kà bá gbogbo on the 15th of December 2023. LTV is like you. Lágídí bí oyè àmẹ́lọ̀ ọ̀dọ́gbẹ́ rí àtúwà aláfẹ́ṣe o. Oyè àmẹ́lọ̀ àbọ̀ ọgbọ́dọ́gbẹ́. Ó ṣe alábí mìíràn yóò ṣe wọn. Bàbá 50 litre MSC. Ó jẹ́ mú sí ìbáwò yóò kárí MSC ṣe. Èèyàn tó yá àmẹ́lọ̀ ọba àbọ̀ ọgbọ́dọ́gbẹ́. Torí pé ó ti máa kọjá ládùúgbò. Ọmọ alájà máa tọ́ka tó yẹ ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ. LCD ẹ̀gbọ́n bẹ́bẹ̀rẹ̀ ti kà ó ṣe ọmọ alájà. Èmi kọ́ agbára tèmi kọ́ èmi kọ́kọ́ bàbá lókè ni ọmọ lè sin ẹ lóde tìlú wa. Èmi kọ́ ọlọ́run ní ìdálómẹ́dọ́ lọ́hùn lẹ́jọ́. Ọmọ alájà èmi kọ́ captain èmi kọ́ bàbá lókè ni lè sì máa dọ́lọ́hùn lẹ́jọ́. Èmi kọ́ ìdálómẹ́dọ́ lọ́hùn lẹ́jọ́. Ọ̀gá Wolú Afẹ́mi apàṣẹ mo ní kọ́ bá lọ tẹ sójà mọ́lẹ̀ oko dá. Ó ṣe Olú Afẹ́mi apàṣẹ. Aṣáájú Aliula travel o. Owó pamọ́ wà nígbà o. Ó ṣe ọlọ́ṣẹ́ máa jó àìbọ̀dà o. Owó tọ́wọ́tọ́ náà ti kà o. Ẹrù Olú Afẹ́mi o. Arógunsá ó ṣàmọ̀. Ó ṣe ọlá ànúbọ̀. Adidas property. Ìyọjà abẹ́lé mi ìjà pẹ̀lẹ́sọ. Ó ṣe ọlá ànúbọ̀. Èèyàn tẹ yá gègé o. Èèyàn tó bá tẹ fọ́nrán ní ìmọ̀lẹ̀ àríjà ká o. Lọ́wọ́ ká kí ìjọ ká ohun tó jẹ ká lọ ká jẹ. Ó ṣe ọlá ànúbọ̀ máa dọ̀ṣe. Ó ṣe bá slow Aliula travel yóò ṣe òun aṣíwájú. Má ṣe gbàgbé adéhùn tájọ́ sọ o. Àfáìsí aká kúkálẹ̀ o. Èèyàn rere ṣàlàfà mi. Last bus mi ò kúkálẹ̀ yóò ṣe.
àfa láre ọkọ̀ Fátímọ́. ẹ̀tọ́ tún ní láfíìmì yàbẹ̀ èyí olórí oko tọ́pẹ́ náà sí ká máa bọ̀ gbọ́dọ́kẹ́ nọ́mbà wá tọ́pẹ́ mi ò kéwù púpọ̀ ni mi bá fi kéwù yẹn kí oyè àmẹ́lẹ̀ wà bówó ní láfíìmì yàbẹ̀ mọ̀ wọ́n lè ṣe ọmọ Mùṣín ní Bàdó. èlò gangan ní ibò ń bẹ̀ èlò gangan náà máa ń gbà bẹ̀ ọmọ ọgbà kò sóde ń bẹ̀. ọba Ọlọ́run dákun gbà mí o Ọlọ́run má jẹ́ rógùn ìbà sẹ́yìn wọ́n ń ṣe eré ni kò lè wálẹ̀ ìdùn ni wọ́n lọ́kàn ìdùn ni yín lọ́kàn ní Mùṣín bàbá aládò ló máa gbàdọ̀ balẹ̀ tí ó sẹ́ni tó máa gbàbẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run má jẹ́ ríjà bàbá bílí Ọlọ́run má jẹ́ ríjà kẹ̀kẹ́ ní ìkẹ́ oṣù balógun sùdánà yóò ṣe mú ẹ sọ fún wọn gòbè ní ìṣọ̀lẹ̀ ládùúgbò yóò láéláé gbogbo àlàmà ló dandan ni. iṣẹ́ ènìyàn ní iṣẹ́ náà bò jáde bò. captain ọmọ alájà kú kálẹ̀ yóò jẹ́ captain ọ̀gá wa LSCD ẹ̀gbọ́n tọ́pọ̀ olórin máa gbogbo ohun tó gbé. ó ní pé abúkọ́ bẹ́sọ̀ dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ wáṣọ láṣẹ àmàánù bá wọn bí kẹjọ ẹ máa lọ wá ẹ máa lọ wá. abúkọ́ bẹ́sọ̀ dádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ wáṣọ láṣẹ àmàánù bá wọn bí kẹjọ ẹ máa lọ wá. ọmọ alájà ọ̀gá wa láńbẹ́ẹ́bẹ́ ò gbọ́dọ̀ nílà láta. ó ṣe sọ́bọ̀dì láàmúkọ̀ òun wálé kókó yeye fóbíà ó máa ma ṣe àbáṣe fóbíà èyí àwọn ẹ̀rọ tọ́kátọ́ká ìjayà princess kú kálẹ̀ yóò ṣe mú ẹ̀fọ́ tọ́pẹ́ olórin bàbá olówó tọ́pẹ́ ó tà lẹ́nu bàbá gbọ́n oyè àmẹ́rọ bàbá olówó ó sọ fún oyè àmẹ́rọ bàbá lọ́ládé ẹni tá ti ń kẹ́kùn ló ti dé o fún mẹ́ẹ̀. olórí tí ò dẹnu èèyàn yìí. wọ́n bá ń tú bàbá Bọ́lá ńlẹ̀ ẹni tá ti ń kẹ́kùn ló ti dé o ọmọ ẹlẹ́jà ó gbọ́ ó ṣàdùpọ̀ tọ́pẹ́ máa fún àjẹ orin àbọ̀tún tó dùn ṣùgbọ́n tó ta lẹ́nu jata lọ́gọ̀ mo mórí kò mo ṣáàrí tọ́pẹ́ káwa ti mọ̀ sí pẹ́ pẹ̀lú àbọ̀ tó ń rò.